akẹ́kọ̀ọ́ pólì Ìbàdàn gúnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako àyípadà tó bá orúkọ iléèwé gíga wọn. Mi ò fẹ́ fi dúkìá kankan sílẹ̀ fáwọn ọmọ mi gẹ́gẹ́ bí oníyàwó púpọ̀, Ọ̀gá Bello ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́ ìlú Láfíàjì ṣe ìfẹ̀hónúhàn dáná sun iléeṣẹ́ NDLEA bá ààfin ọba jẹ́ nítorí ìjínigbé tó di lemọ́lemọ́. Ẹ gbọ́ o, kí ni ìrìn àjò ààrẹ Tinubu sí St. Lucia, orílẹ̀-èdè tí orírun rẹ̀ jẹ́ Nàìjíríà, dálé lórí. Ilé ẹjọ́ ju pásítọ̀ sí ẹ̀wọ̀n ọdún 53 53 years fún fífipá bá ọmọ rẹ̀ lò pọ̀. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn akẹ́kọ̀ọ́ pólì Ìbàdàn gúnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako àyípadà tó bá orúkọ iléèwé gíga wọn. Lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga gbogbonìṣe pólì Ìbàdàn gba ìgboro ìlú Ìbàdàn láti fi ẹ̀hónú hàn lórí àyípadà orúkọ iléèwé gíga náà sí orúkọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́, olóògbé Victor Ọmọlolú Olùńlọ́yọ̀. Gbogbo ẹnu ọ̀nà tó wọ iléèwé gíga náà ní àwọn akẹ́kọ̀ọ́ ti pa kí wọ́n tó wọ́de lọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń bẹ ní agbègbè Agodi nìbàdàn. Bí wọ́n ṣe ń fi ẹ̀hónú hàn pẹ̀lú ọ̀kun òjọ̀kun orin ni wọ́n tún kọ oríṣiríṣi àkọlé lọ́wọ́. Lára àwọn nǹkan tí wọ́n kọ ni gómìnà tó fẹ́ràn akẹ́kọ̀ọ́, jọ̀wọ́ tẹ́tí sí wa, pólì Ìbàdàn ni a fẹ́, a kò fẹ́ Ọmọlolú Olùńlọ́yọ̀. Nígbà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà fún ìṣẹ́jú mélòó kan níwájú ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní igbákejì gómìnà Báyọ̀ Lawal yọjú sí wọn. Ọ̀rọ̀ tí Lawal bá àwọn akẹ́kọ̀ọ́ náà sọ ni pé òun mọ rírì ìgbésẹ̀ tí wọ́n gbé nípa ṣíṣe ìfẹ̀hónúhàn náà gẹ́gẹ́ bí ọmọlúàbí láì hu ìwà jàǹdùkú. Ó ní gómìnà Ṣèyí Mákindé kò sí nílé báyìí, ṣùgbọ́n àwọn ò jíṣẹ́ fún un nígbà tó bá dé. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò tí ì fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó nǹkan tí ariwo àwọn akẹ́kọ̀ọ́ náà fi bo títí ẹ̀ mọ́lẹ̀. Ọ̀kan lára aṣojú àwọn akẹ́kọ̀ọ́ náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìwọ́de náà ṣe àlàyé wípé bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawal ṣe jáde sí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìfẹ̀hónúhàn dùn mọ́ àwọn nínú, nítorí lára nǹkan tí àwọn fẹ́ náà ni kí ìjọba mọ̀ wípé inú àwọn kò dùn sí ìgbésẹ̀ tí wọ́n gbé. Ó ní nǹkan tí àwọn ń retí ni kí gómìnà Ṣèyí Mákindé náà wá bá àwọn sọ̀rọ̀ nígbà tó bá ti ibi ìrìn àjò tó lọ dé. Adelé alákòóso ilé ẹ̀kọ́ gíga náà, ọ̀mọ̀wé Táíwò Abidin Lásìsì náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níwájú ọgbà ilé ẹ̀kọ́ gíga níbi tí àwọn òṣìṣẹ́ kan kò tí rí ọkọ̀ gbé wọlé nítorí àgádágodo tí àwọn akẹ́kọ̀ọ́ náà sọ sí àwọn ẹnu ọ̀nà tó wọ inú ọgbà ilé ẹ̀kọ́ náà. Àlàyé tí Lásìsì ṣe fún àwọn akọ̀ròyìn ni pé ní nǹkan bíi aago 2 òru ní àwọn ẹ̀ṣọ́ ààbò tó ń ṣọ́ ilé ẹ̀kọ́ gíga náà ké sí òun wípé àwọn akẹ́kọ̀ọ́ kan ti ń gbé ẹnu ọ̀nà àbáwọlé sílé ẹ̀kọ́ gíga náà tì. Nígbà tí yóò sì fi di òwúrọ̀ òní, àwọn èèyàn tó gbé ọkọ̀ wá kò rí ààyè wọlé sínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Lásìsì ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ẹ̀tọ́ láti yí orúkọ ilé ẹ̀kọ́ náà padà sí nǹkan tó bá wù wọ́n nítorí pé àwọn ni wọ́n ní ilé ẹ̀kọ́ gíga náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé inú àwọn alákòóso ilé ẹ̀kọ́ gíga náà dùn sí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé nítorí àwọn kò rí nǹkan tó burú níbẹ̀. A ó rántí pé láàrin ọ̀sẹ̀ tó kọjá ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kéde wípé àyípadà yóò bá orúkọ ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe pólì Ìbàdàn láti bu ọlá fún olóògbé Victor Ọmọlolú Olùńlọ́yọ̀ tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mi ò fẹ́ fi dúkìá kankan sílẹ̀ fáwọn ọmọ mi gẹ́gẹ́ bí oníyàwó púpọ̀, Ọ̀gá Bello ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà àgbà òṣèrékùnrin agbéréjáde Adébáyọ̀ Sàlámì tí ọ̀pọ̀ mọ̀ sí Ọ̀gá Bello ti sọ wípé òun kò ní èròǹgbà ètò láti fi dúkìá kankan sílẹ̀ fáwọn ọmọ òun gẹ́gẹ́ bí oníyàwó púpọ̀. Nínú ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú Nigerian Tribune, gbajúmọ̀ àgbà òṣèré ni ẹni tó fẹ́ ìyàwó méjì ti sọ wípé ètò ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ òun ló jẹ́ ojúṣe ìdókòwò òun jùlọ. Ó ní kí gbogbo àwọn ọmọ òun ní ètò ẹ̀kọ́ tó yè kooro ló jẹ́ òun lógún jùlọ. Àgbà òṣèré náà tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dún 1964 pẹ̀lú Young Concert Party tí olóògbé Òjó Ládìpọ̀ Bàbá Mèrò léwájú rẹ̀ ṣàlàyé pé òun mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn, òun sì jẹ́ kó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún gbogbo ọmọ tóun bí láì wo iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ọ̀gá Bello ní ó ṣe ní láàánú pé
òun kò rí irú àǹfààní àti àtìlẹ́yìn bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn òbí òun nítorí ipò tí wọ́n wà ṣùgbọ́n òun ní lọ́kàn pé gbogbo àwọn ọmọ òun yóò kàwé ṣàṣeyọrí gba ìwé ẹ̀rí dìgírì níléèwé gíga. Ó sọ wípé ìgbà tóun bá ara òun nípò oníyàwó púpọ̀ lòun ti ní lọ́kàn pé òun kò ní fi dúkìá kankan sílẹ̀ fáwọn ọmọ òun. Ó ní òun nílò ilégbèé méjì péré, ọ̀kan lẹ́kọ̀ọ́ àti ọ̀kan nílùú àbínibí òun. Ó ní tí wọ́n bá rí owó kankan lákòótó òṣùwọ̀n òun kí wọ́n pín. Ó tẹnumọ́ pé ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ ló jẹ òun lógún jùlọ. Ọ̀gá Bello, ẹni tó ní ọmọ 18, ọ̀pọ̀ wọn ló sì làmìlaka lágbo iléeṣẹ́ òṣèré amúlùdùn. Ó ní òun ò pọ́n ní dandan fún wọn o ṣùgbọ́n òun ru ọkàn wọn sókè sí ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí láti ṣe pẹ̀lú níní ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbárùkùtì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣòro ìpèníjà àìlera láàrin àwọn gbajúgbajà òṣèré tíátà, Salami tẹnumọ́ ìṣe pàtàkì ìmúrasílẹ̀ oníkálukú fún ọjọ́ alẹ́. Ó ní ó jẹ́ àṣà tó ṣọ̀wọ́n nínú ọ̀pọ̀ iṣẹ́ tó ní kálukú yàn láàyò nílẹ̀ wa Nàìjíríà. Ọ̀gá Bello sọ wípé ọ̀pọ̀ àwọn ni kò múra sílẹ̀ ṣáájú ọjọ́ alẹ́. Ó ní òun jẹ́ ẹni tí Ọlọ́run kàn wò ṣe láàánú gẹ́gẹ́ bí ẹnìkan. Ó ní òun kò tí ì ṣètò láti fẹ̀yìntì bákan náà. Ó ní ìtọ́jú àti títọ́ àwọn ọmọ òun níléèwé ló jẹ òun lógún jùlọ dípò kíkọ́ àwọn ilégbèé káàkiri. Ọ̀gá Bello sọ wípé tó bá di lọ́jọ́ ogbó ọjọ́ alẹ́ àwọn ọmọ yóò ṣètọ́jú òun. Àwọn ọ̀dọ́ ìlú Láfíàjì ṣe ìfẹ̀hónúhàn dáná sun iléeṣẹ́ NDLEA bá ààfin ọba jẹ́ nítorí ìjínigbé tó di lemọ́lemọ́. Wàhálà rògbòdìyàn bẹ́ sílẹ̀ nílùú Láfíàjì tó jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ Láfíàjì nípínlẹ̀ Kwara lọ́jọ́ Ajé Monday lẹ́yìn tí àwọn ọ̀dọ́ ìlú náà ya wọ ìgboro tí wọ́n sì ń ba àwọn dúkìá jẹ́. Àwọn ọ̀dọ́ yìí dáná sun iléeṣẹ́ àjọ tó ń gbógun ti àṣìlò oògùn NDLEA. Wọ́n ba ààfin emir ìlú ọ̀hún jẹ́ nígbà tí wọ́n fọ́ àwọn gíláàsì fèrèsé, já ìgànná, bẹ́ẹ̀ sì ni wọ́n jó àwọn mọ́tò àwọn aráàlú tọ́wọ́ bà níná. Gẹ́gẹ́ bí fídíò tó gbòde lórí ayélujára, ohun tí àwọn ọ̀dọ́ sọ pé ó fa ìwà tí wọ́n hù yìí ni pé ìjọba ò ṣe nǹkan kan lórí ètò ààbò agbègbè náà tó mẹ́hẹ̀. Wọ́n ní ìjínigbé, ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti pọ̀jù ní ìlú náà àti agbègbè àti wípé ìjọba ò gbé ìgbésẹ̀ láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ láabi yìí. Ṣe ni wọ́n ń kọrin ogun, wọ́n sì gbé pátákó àkọlé lọ́wọ́ tí wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń pè fún ìgbésẹ̀ pàjáwìrì láti dẹ́kun ìtàjẹ̀sílẹ̀, ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì tó ń wáyé. Lára àwọn olùgbé ìlú náà, Honorable Ahmed Al-Hasan tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fún ìjọba Kwara, Al-Hasan sọ pé ìjínigbé àti ìpànìyàn ti di lemọ́lemọ́ nínú ìlú àwọn àti agbègbè rẹ̀. Ṣùgbọ́n èyí tó tán àwọn ọ̀dọ́ ní sùúrù gan ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn àti mọ́júmọ́ àárọ̀ ọjọ́ Ajé Monday yìí. Ó sọ pé ọkùnrin oníṣòwò kẹ́míkà kan tí wọ́n ń pè ní Alhaji Kẹ́míkà ló ṣẹ̀ṣẹ̀ ti Mẹ́kà dé ṣùgbọ́n àwọn ajínigbé ka mọ́lé rẹ̀ lóru níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì jí gbé sálọ. Lóru mọ́jú ọjọ́ Ajé Monday wọ́n tún ya bo ìlú àwọn, wọ́n sì jí àwọn oníṣòwò POS méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbé sálọ nínú ilé wọn lẹ́yìn tán ká wọn mọ́lé tán. Ó ní gbogbo àwọn ò lè sùn mọ́jú nítorí ìró ìbọn. Bí wọ́n ṣe ń lọ làwọn fìjìláńtẹ́ ń tẹ̀lé wọn, wọ́n sì ń yìnbọn síra wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ló fà á tí àwọn ọ̀dọ́ fi bẹ́ sígboro tí wọ́n sì ń ba àwọn dúkìá jẹ́. Bí wọ́n ṣe ń ṣe èyí ní àwọn aráàlú ń sá kíjokíjo tí ọkàn gbogbo èèyàn ò sì balẹ̀. Ní báyìí àwọn ti bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀. Àwọn sọ́jà àti àwọn ọlọ́pàá mọ̀pó náà ti wọ inú ìlú láti rí i pé àlàáfíà jọba. Àwọn fìjìláńtẹ́ ó lé ní 200 ti wọ ìlú Láfíàjì, wọ́n sì ti tọpinpin àwọn ajínigbé náà lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ti mọ ibùba àwọn ajínigbé yìí ṣùgbọ́n wọn ò tí ì mọ bí wọn ó ṣe kojú wọn nítorí ìbọn Bájínátù AK-47 tí wọ́n gbé dání eléyìí tó lágbára ju tàwọn fìjìláńtẹ́ lọ. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, arábìnrin Èjìrẹ́ Adétòun Adéyẹmí fi léde ní ọjọ́ Ajé Monday bákan náà, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àtẹ̀jáde náà sọ pé ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ Kwara CP Adékìmí Òjó tó fi mọ́ ọ̀gágun ilẹ̀ wa àti àwọn míì ti ṣàbẹ̀wò sí ìlú náà láti ṣètò ààbò tó gbópọn fún àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ rẹ̀, CP Adékìmí Òjó koro ojú sí ìṣẹ̀lẹ̀ náà. Ó rọ àwọn ọ̀dọ́ láti máa ṣe sùúrù nítorí pé kò sí ohun tó yẹ kó fa bíba àwọn dúkìá ìjọba jẹ́. Ó dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara fún pípèsè àwọn èèlò bíi ọkọ̀
alùpùpù àti àwọn nǹkan míì tí àwọn fi ń ṣiṣẹ́ ní ìgbèríko. ẹ gbọ́ o, kí ni ìrìn àjò ààrẹ Tinubu sí St. Lucia, orílẹ̀-èdè tí orírun rẹ̀ jẹ́ Nàìjíríà, dá lé lórí? ọ̀pọ̀ awuyewuye ló bẹ́ sílẹ̀ lórí ìrìn àjò ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu sí orílẹ̀-èdè St. Lucia láti ọjọ́ àbámẹ́ta tó kọjá tó ti kúrò ní Nàìjíríà. ọ̀pọ̀ èèyàn ló ń béèrè pé kí ni ààrẹ ń wá kiri lásìkò yìí tí nǹkan kò fararọ lórílẹ̀-èdè Nàìjíríà. bí àwọn kan ṣe ń sọ pé níbo gan ló ń jẹ́ St. Lucia lábẹ́ ọ̀run, ní àwọn míì béèrè pé ṣé dandan ni kí Tinubu máa tẹkọ̀ létí kiri ní gbogbo ìgbà ni. a ó rántí pé ọjọ́ Ẹtì tó kọjá ní agbẹnusọ Tinubu lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà fi àtẹ̀jáde tó kéde ìrìn àjò ààrẹ náà léde. nínú àtẹ̀jáde náà ni wọ́n ti sọ pé Tinubu yóò lọ sí St. Lucia, ọ̀kan lára àwọn orílẹ̀-èdè agbègbè Caribbean tó jẹ́ ẹ̀ka kan lára ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣùgbọ́n tí wọ́n ní àfijọ́ ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. àtẹ̀jáde náà kéde pé ààrẹ Tinubu ń lọ sí ìlú kékeré náà láti túbọ̀ so okùn ọ̀rẹ́ tó wà láàrin orílẹ̀-èdè náà pẹ̀lú Nàìjíríà dúró dáadáa. ó ní bí ààrẹ bá kúrò ní St. Lucia yóò fẹsẹ̀ kan yà sí Brazil láti kópa nínú ìpàdé BRICS ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú ẹ̀ tí yóò wáyé. ṣùgbọ́n àlàyé yìí kò jọ pé ó tà létí àwọn èèyàn tí kò faramọ́ bí ààrẹ Tinubu ṣe tún tẹkọ̀ létí yìí. kálukú ló ń sọ pé ìrìn àjò ààrẹ Tinubu ti ń pọ̀ jù pẹ̀lú bí ìjínigbé, ìpànìyàn, ebi, ọ̀wọ́n gógó ọjà ṣe ń bá àwọn ọmọ Nàìjíríà fínra lákòókò yìí. bẹ́ẹ̀ làwọn kan sọ pé ara ààrẹ tí ò yá ló mú kó rin ìrìn àjò yìí. wọ́n ní Tinubu fẹ́ dọ́gbọ́n lọ gba ìtọ́jú ni. lára àwọn èèyàn tó bu ẹnu àtẹ́lu ìrìn àjò ààrẹ sí St. Lucia ni Peter Obi, olùdíje dupò fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour lọ́dún 2023. Obi sọ pé àsìkò yìí kọ́ ló yẹ kí Tinubu rìnrìn àjò bí ẹni tó ń lọ lo ìsinmi ọlùdé. ó ní ó ya òun lẹ́nu gidi pé ààrẹ lè fi Nàìjíríà sílẹ̀ lásìkò yìí kó lọ sinmi. ṣùgbọ́n láti tan ìmọ́lẹ̀ sí ohun tí Tinubu lọ ṣe nílùú òkè òkun náà gan-an, agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé nínú àtẹ̀jáde tó pè ní ìdí tí ààrẹ Tinubu ṣe lọ sí St. Lucia pé nítorí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà kan tó kún fún àrékérekè àti irọ́ tí wọ́n ń pa kiri nípa ìrìn àjò ààrẹ Tinubu sí St. Lucia. àlàyé rẹ̀ o nípa ìrìn àjò náà gan-an. lákọ̀ọ́kọ́, ìrìn àjò ààrẹ sí St. Lucia dùn mọ́ ìjọba ibẹ̀ nínú, ó sì ṣínà fún àjọṣepọ̀ tó lè mú èrè wá fún orílẹ̀-èdè méjèèjì. ní sẹ́ńtúrì kọkàndínlógún 19th century, àwọn èèyàn Nàìjíríà kan dé sí St. Lucia, wọ́n sì fi ẹ̀sìn àti àṣà ilẹ̀ wa lọ́lẹ̀ níbẹ̀ títí di òní. ó fi kún pé látìgbà náà ni àwọn èèyàn ibẹ̀ ti ń fojú sọ́nà láti bá Nàìjíríà ṣe kí wọ́n sì so okùn àjọṣepọ̀ àárín wọn lé sí i. agbẹnusọ ààrẹ tẹ̀síwájú pé inú àwọn ọmọ St. Lucia dùn púpọ̀ láti gba Tinubu lálejò. ó ní ìlú náà gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè Caribbean tó kù ní orírun wọn jẹ́ ti adúláwọ̀ Áfíríkà, pàápàá jùlọ Nàìjíríà. ìrìn àjò yìí gẹ́gẹ́ bó ṣe wí wà fún ọ̀nà tí Nàìjíríà yóò fi bá St. Lucia dá ọ̀rẹ́ tí yóò mú àǹfààní wá. ó ní ó tún wà fún ìjọba tiwantiwa pẹ̀lú ìdàgbàsókè láti òkè òkun wá sí ilẹ̀ tiwa. ilé-ẹjọ́ ju pásítọ̀ kan sí ẹ̀wọ̀n ọdún 53 53 fún fífipá bá ọmọ rẹ̀ lò pọ̀. adájọ́ Olúbùnmi Àbíkẹ́ Fádípẹ̀ ti ilé-ẹjọ́ tó ń rí sí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní Ìkẹjà ti ju olùṣọ́-àgùntàn kan ẹni ọdún 45 sí ẹ̀wọ̀n ọdún 53 fún ẹ̀sùn pé ó fipá bá ọmọ rẹ̀ ọmọ ọdún 14 lò pọ̀. ilé-ẹjọ́ kéde pé pásítọ̀ Udukwe Ogbu jẹ̀bi ẹ̀sùn 3 tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ Ajé Monday. adájọ́ ní olùjẹ́jọ́ náà kò rí nǹkan tó ṣe gẹ́gẹ́ bí ohun tó burú pé ó fipá bá ọmọ rẹ̀ lò pọ̀ tí kò sì tún tọrọ àforíjìn. olùjẹ́jọ́ náà láti ẹnu agbẹjọ́rò rẹ̀ ní kí adájọ́ fi ojú àánú wo òun nítorí òun ní àwọn ọmọ míì tí òun ń tọ́jú nílé. ọmọ ọdún 14 náà bá ilé-ẹjọ́ náà sọ̀rọ̀ lórí ohun tó là kọjá tí dókítà tó ṣe àyẹ̀wò rẹ̀ náà sì jẹ́rìí sí ilé-ẹjọ́ náà pẹ̀lú. lásìkò ìgbẹ́jọ́
ọmọ ọdún 14 sọ fún ilé-ẹjọ́ pé bàbá òun já wọlé sínú yàrá òun ní ìhòòhò tó sì bọ́ aṣọ lára òun kó tó di pé ó fipá bá òun lájọṣepọ̀. Ọ̀dọ́mọbìnrin náà ní láti ìgbà tí òun ti wà ní ọmọ ọdún 14 ni bàbá òun ti ń fipá bá òun lò pọ̀. Ó fi kún pé bàbá òun máa ń dúnkòokò mọ́ òun pé òun kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n ọ̀dọ́mọbìnrin yìí sọ fún olùkọ́ rẹ̀, ẹni tó fi ọ̀rọ̀ náà tó ìjọba létí. Ó ní ọ̀pọ̀ ìgbà ni bàbá òun ti ń fipá bá òun lò pọ̀. Nígbà tó ń sọ̀rọ̀, olùjẹ́jọ́ náà ọ̀gbẹ́ni Odu sọ ní ilé-ẹjọ́ pé òun àti ọmọ òun ń gbé ilé oníyàrá méjì tí òun kò sì fi bẹ́ẹ̀ gbé ilé náà. Ó fẹ̀sùn kan ọmọ náà pé ó ní àrùn ọpọlọ àti pé ó máa ń gbàgbé nǹkan. Odu fìdí rẹ̀ múlẹ̀ pé òun pàdánù ìyàwó òun nígbà tí àwọn ọmọ rẹ̀ kéré tí àwọn yòókù sì wà pẹ̀lú ìyá tó bí ìyá wọn ní abúlé. Ìgbẹ́jọ́ wáyé o nílé ẹjọ́ lórí àwọn afurasí tó ṣagbátẹrù okòwò sógúndogójì CBEX. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti yí ẹ̀bẹ̀ àwọn mẹ́ta tó ṣagbátẹrù ètò sógúndogójì CBEX tó gbé owó ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lọ láti gba béèlì ní àtìmọ́lé àjọ EFCC dànù. Kò dín ní bílíọ̀nù kan dọ́là $1 billion táwọn ọmọ Nàìjíríà pàdánù sínú ètò okòwò sógúndogójì CBEX. Ṣáájú ni àwọn agbẹjọ́rò àwọn èèyàn mẹ́ta náà ti bẹ onídàájọ́ Emeka Nwite ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti fún àwọn oníbàárà àwọn ní béèlì ní àhámọ́ àjọ EFCC nítorí wọ́n ti pẹ́ níbẹ̀. Àjọ EFCC sọ fún ilé-ẹjọ́ wípé àwọn afurasí mẹ́ta náà lo orúkọ iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní ST Technologies láti polówó CBEX fáwọn ọmọ Nàìjíríà. Àjọ EFCC sọ pé lẹ́yìn náà lọ́pọ̀ ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní dókòwò pẹ̀lú wọn. Bákan náà ni àjọ náà tún ṣàlàyé pé àwọn ọmọ Nàìjíríà tó bọ́ sọ́wọ́ wọn fi owó tí kò dín ní bílíọ̀nù kan dọ́là $1 billion dókòwò sórí CBEX. Lẹ́yìn tí àwọn èèyàn fi owó gọbọi dókòwò tán ni ojú òpó CBEX kò sí mọ́ fáwọn èèyàn láti lè gba owó wọn padà. Nígbà náà ni ó tó hàn sí oníkálukú pé jìbìtì ni ètò okòwò sógúndogójì CBEX ọ̀hún. Lẹ́yìn tí adájọ́ Nwite ṣe àgbéyẹ̀wò àwíjàre àjọ EFCC ni ó sọ pé òtítọ́ ọ̀rọ̀ ni àjọ náà sọ. Adájọ́ Nwite kò bẹ́sù bẹ́gbà láti gbà sí àjọ EFCC lẹ́nu wípé káwọn èèyàn mẹ́ta tó ṣagbátẹrù okòwò CBEX ní Nàìjíríà sì wà látìmọ́lé àjọ EFCC síbẹ̀. Oṣù kẹfà ni ìròyìn tún jáde pé iléeṣẹ́ okòwò orí ayélujára CBEX tó ti padà dé tí wọ́n sì ń wá àwọn oníbàárà tuntun. Wọ́n sì tún fẹ́ kí àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ mú owó sí wá. Ẹ̀ka Federal Bureau of Investigation FBI gba àwọn èèyàn nímọ̀ràn láti má ṣe tún sáré kówó sí okòwò CBEX. Ó ní káwọn èèyàn ṣe ìwádìí wọn dáadáa kí wọ́n tó rọ́ọ̀lú nítorí àwọn iléeṣẹ́ sógúndogójì báyìí máa ń wá oníbàárà tuntun tí wọn yóò fi owó wọn sanwó fún àwọn ẹlòmíì. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.